káyì má gbé kúrò bẹ́ẹ̀ tó bá gbé kúrò bẹ́ẹ̀ ó léwu wò ó dáadáa jígí ní bẹ ní ọwọ́ mi yìí wò mí dáadáa àfọ́kù jígí ni ìwọ gangan ló ní àdúrà yìí jígí tí ayé fi ń wo ògo rẹ tó o bá rí àmì láṣẹ níbi tó wà lórúkọ Jésù jígí yẹn fọ́ àwọn jígí kan wà ó wà nínú ilé àwọn alágbára kan wọ́n máa fi ń wo ire olú ọmọ ni wò mí bí wọn náà ṣe rí mi wò nínú jígí wà máa rí mi wò nínú jígí báyìí ṣó ti ríra rẹ níbẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn kan ní jígí yẹn nínú ilé gbogbo ohun tó fẹ́ dà nínú oṣù yìí ni wọ́n ti rí gbogbo ohun tó fẹ́ dà lọ́dún yìí ni wọ́n ti rí ilé tó ń kọ́ lọ́wọ́ wọ́n ti rí mọ́tò tó ń dáwó rẹ̀ jọ wọ́n ti rí gbogbo ìlú òyìnbó tó fẹ́ lọ yẹn wọ́n ti mọ ọjọ́ tó fa appointment sí ṣùgbọ́n ọ̀rọ̀ jáde lónìí gbogbo alágbára ìdílé bàbá àtìyá mi tó ti jáde tó lóun máa fi jígí wo orí ayọ̀ rẹ láti máa da orí ayọ̀ rẹ nù lórúkọ Jésù iná Ọlọ́run palẹ̀ wọn mọ́ yàbá arákàtà díkì jábọ́ àṣẹdá díkì hílìmì tó o bá rí àmì ṣe àdàbí tó o bá ti sàmì nìkan lókù mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde gbogbo ẹni tó ní jígí òkùnkùn nílé tó lóun máa fi sọ ìrìn àjò rẹ tó lóun ò ní jẹ́ kó máa ríre gbà tó lóun máa jẹ́ kó máa mú bóhun rere tó lóun máa fi takùwé ò máa fi gbógun ti ìrìn àjò rẹ lórúkọ Jésù Kristi ogun ọ̀run kọlù wọ́n o tó o ṣe ń bá mi rí sí ẹ̀yẹn gbogbo ẹni tí ń lo jígí àgbàmì gbogbo ẹni tí ń tojú bọlé nítorí rẹ tó ní bàbá ẹ máa bá mi yẹ̀ wò ibo ni ìrìn àjò rẹ dé láyé irú ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù yìí lẹ máa gbé mi wà á di aṣẹ́gun bó ṣe ń ṣe ẹ̀rẹ̀ yẹn ayé ò tún mọ́nítọ̀ rẹ mọ́ gbogbo ohun tí wọ́n ń lò tí wọ́n fi mọ́nítọ̀ rẹ lórúkọ Jésù ó bàjẹ́ jígí náà fọ́ lórúkọ Jésù Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù.